أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá wọn ará ilé Ànábì wa Muhammad àtàwọn sahaba àti gbogbo al'umma Ànábì lápapọ̀. Abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ ká tán lórí dáadáa, ká tán lórí Islam, ká tán lórí wíwà lójú ọ̀nà orí sunna Ànábì wa Muhammad la ilaha illallah. Mo kàn fẹ́ sáré fi mẹ́sẹ̀jì yìí lélẹ̀ fún Alfa Labeeb lágbàjì. Mo láǹfààní láti gbọ́ apá kan náà àwọn ọ̀rọ̀ wọn kan nísìn, mi ò tí ì gbọ́ tán, àmọ́ díẹ̀ tí mo gbọ́ yẹn mo rí wípé ó nídìí kéèyàn ó sọ̀rọ̀ ráńpẹ́ lórí ẹ̀ inshallah ta'ala. Ọlọ́run kó ṣọ́ àfáà dé láyọ̀ àti àlàáfíà níbi tí àfáà lọ. Kọ́lọ́run kó sì jẹ́ kí gbogbo ibi tí kálukú náà bá wà, ilé la wà ní, àjò la wà ní, kọ́lọ́run kí ó dá kálukú padà sí ààyè rẹ̀ láyọ̀ àti àlàáfíà, kó sì jẹ́ kí a bá wọn ará ilé wa láyọ̀ àti àlàáfíà ní gbogbo ibi tá a bá wà. Àwa tá ń bẹ nílé náà, Ọlọ́run dákun jẹ́ ká máa bẹ pẹ̀lú àlàáfíà. Sọ Ọlọ́run bá wa sọ àfáà dé. Àfáà ń promise, àfáà ń ṣàdéhùn wípé táwọn bá dé, àwọn láwọn ọ̀rọ̀ kan táwọn ó sọ, àwọn ó tó àṣírí alùsùnà kankan. Mo rí i pé àfáà ń jánu ni, so káfà máa gbọ́ níbi tí àfáà bá wà pé ẹnu làfáà ń já, torí pé alùsùnà ò ní àṣírí kan tẹ́ fẹ́ tú. So àkọ́kọ́, àfáà ní àwọn alùsùnà ò dáa torí pé wọ́n ń kọ̀yàwó. Irú eléyìí nísìn ó ti ṣó wípé àìmọ̀kan ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìdí tó fà tó fi já àìmọ̀kan ni wípé ìgbà wo ni obìnrin kíkọ̀ àbí akọ ọkùnrin sílẹ̀ nínú sharia Islam tí ìbádẹ́pá bá kàn ń sọ̀rọ̀ pẹ̀lú tara ká sì máa wá ẹni tá fi rí ìgbárata fún ni, ìyẹn sympathy lọ́dọ̀ àwọn èèyàn. So ìgbà wo ló di ọ̀ràn nínú òfin Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wípé àpẹẹrẹ ń tẹ́ fi màyàn pé èèyàn burúkú ni ẹni yìí, òun ni kó kọ ìyàwó nítìtorí pé kò ṣe zina, kódà tó bá ní àwọn àwà míì tí ó lè jẹ́ kí ẹni yẹn kí wọ́n lè jọ máa fẹ́ra wọn lọ mọ́. Torí pé nínú Islam, fífẹ́ra ẹni, èròǹgbà Islam náà ni pé ẹni tá a bá ti fẹ́ kájọ wà gbére. Ṣùgbọ́n tí àwọn nǹkan míì bá ń ṣẹlẹ̀ tó lè má jẹ́ kí wíwà papọ̀ wa kó mú èso oore wá mọ́, kó mú àlàáfíà wá mọ́, Ọlọ́run ọba náà ló tún ṣe lẹ́tọ̀ọ́ fún wa wípé a lè kọra wa. Torí wípé tá a bá kọra wa lásìkò yẹn, fìtínà tí ó padà jáde látàrẹ̀ yóò ju èyí tí à ń sá fún tá a sì fẹ́ kọra wa lọ. Fáyìn kéèyàn ó kọra ẹni kò wà advisable, kì í ṣe nǹkan tí Islam ń pèpè sí gangan, ó ní pé ẹ máa kọra yín. Ṣùgbọ́n tí fìtínà ó bá ti bẹ́ẹ̀lẹ̀ lábẹ́ bí Islam ń pèpè sí pé ẹ kọra yín, torí pé nǹkan kan bẹ nínú òfin Islam, wọ́n pe qaida kan ní dar'ul mafsadati muqaddamun ala jalbi al-maslaha. Dar'ul mafsada muqaddamun ala jalbi al-maslaha. So tí kárí aburú àti dáadáa, òun ni nǹkan tó ń bọ̀ wá. Dáadáa wà ń bí nǹkan, at the same time aburú wà ń bẹ. So tá a bá ti rí i pé dáadáa yẹn ò lè wá àfi kó wá pẹ̀lú aburú, so a kọ́kọ́ fi dáadáa yẹn lẹ̀ náà, a wà lé aburú yẹn dànù. Nísìn ìyàwó yẹn ò ṣe zina, mo ti máa kéèsì ẹni tó já sí wípé
obìnrin rẹ̀ ó hàn lè mà débi wípé nígbà tó di pé ó bẹ̀rẹ̀ sí ní hàn lè mà á kó aṣọ ọkọ yóò kó aṣọ rẹ̀ gbogbo aṣọ ọkọ ní á lọ dà sínú kànáà nínú àwọn gọ́tà kòtò gìrìwò omi ńlá á lọ dà síbẹ̀. Ìgbà míì á yọ ọ̀bẹ lóru á lòun fẹ́ gún ọkọ òun pa ní títí tọkọ fi padà kọ̀ pé òun gan ẹ̀mí òun ò balẹ̀ nínú ilé. So kéèsì kan nìyẹn nínú àwọn ìdí tó já sí pé ó lè máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin tí ó fi di wípé mo fẹ́ kọ̀ mi ò fẹ́ mọ́ ṣẹlẹ̀. Fine, sọ pé lómi ò sí tó já sí pé yóò kàn kọ yẹn unnecessarily kó kàn kọ obìnrin anyhow ní kò sí bó ṣe wà nínú àwọn tí ì ṣe alùsùnà náà ní bẹnu alùsùnà. In fact bó ṣe wà lẹ́nu mùsùlùmí ló ń bẹ náà tí kì í ṣe mùsùlùmí generally lẹ́ni tó já sí pé kò mind kó kàn kọ obìnrin anyhow. Bẹ́ẹ̀ náà ló ń bẹnu obìnrin tó já sí pé òun náà ní kò lè fìdí mọ́lẹ̀ ọkọ nǹkan kékeré àkàn lóhun ò fẹ́ ọkọ mọ́. Ó máa ń ṣẹlẹ̀ àìmọye àwọn obìnrin tó já sí pé yóò kàn dédé kẹ́rù rẹ̀ kò sí ọkọ lè máa bẹ́ẹ̀ gan-an ni mò ń lọ mi dúró má kíní kankan kà á dẹ̀ kẹ́rù ẹ̀ á lọ. Ó lè jọkọ náà ni ó tún lọ bẹ́ẹ̀ tí ó tún fa wa nù lé létà àti nǹkan kékeré kan bá tún ṣẹlẹ̀ á tún kẹ́rù ẹ̀ á tún lọ. So ìyẹn fìtínà míì nìyẹn tó já sí pé kò síbi tá àti lè rí. A lè rí láàrin àwọn ahlùsùnà a lè rí láàrin àwọn tí kì í ṣe ahlùsùnà. In fact a lè rí láàrin mùsùlùmí a lè rí láàrin kèfèrí. Ṣùgbọ́n nísìnyí káwá gbà yí pé ńgbà tóbìnrin ò ti ṣe zìnà pé kí ni nǹkan míì tó fẹ́ máa ṣe téèyàn ò lè bí ẹ̀. Àwọn nǹkan míì ń bẹ tó já sí pé obìnrin lè ṣe àbí tọkùnrin lè ṣe tó lè máa fi kó ìnira bá ìgbésí ayé ẹnìkejì rẹ̀ tó tún ju kan máa ṣe zìnà lọ. Ìyẹn ló fà tó já sí pé lásìkò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n kọra wọn ṣe zìnà ni wọ́n ló fà tàbí kọra wọn. Àwọn tí wọ́n kọra wọn. So táfò bá mọ àwọn ẹ̀kọ́ yìí tán tó káfà lọ kàtírà ó pàtàkì. So yẹn mo sọ pé gbogbo ìgbà táfà bá ti gbé e dé àfọwọ́báwa náà ń lé gbogbo ìgbà táfà bá ti rẹ́dì àfọwọ́báwa náà ń lé. Dẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣe rí inú àwọn aburú tó máa ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lọ́kọláya ò ní pé ká gbọ́rọ̀ lẹ́nu obìnrin ká má gbọ́ lẹ́nu ọkùnrin. Eléyìí máa ń máa àwọn èèyàn ṣe lọ́n lára àwọn èèyàn púpọ̀. Àbí ká gbọ́ lẹ́nu ọkùnrin ká má gbọ́ lẹ́nu obìnrin. Nísìnyí obìnrin lè rújọ́ fún ẹ tó bá ti gbọ́ lẹ́nu apá kejì òun láti ṣọ́ra ṣe torí kéèyàn má sórí igun wájú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà lè rújọ́ fún yàn téèyàn ò bá ti gbọ́ lẹ́nu apá kejì èèyàn láti ṣọ́ra ṣe torí kéèyàn má bàa sórí igun wájú Ọlọ́run. Tó bá jọ̀rọ̀ téèyàn tí wọ́n túlẹ̀ pé kì í ṣe mo lè dá sí ṣé kí n pè é kinní kan tó bá ti jẹ́ pé ó bá ti kọjá bẹ́ẹ̀ ni ẹni tó bá jáfa kó má mú yẹn ní nǹkan tí ó máa wá fi ba ọmọlúwàbí àwọn èèyàn jẹ́ kó hands off kó káwọ́ tí ẹ kó ń bi irú nǹkan báyẹn because ọ̀rọ̀ téèyàn ò máa ń pa ẹ̀ ní tó bá sọ aburú nípa ẹnìkan nínú àwọn méjèèjì tí ó dẹ̀ wọ́ tiẹ̀ tó gbára lọ́rọ̀ tó gbọ́ lẹ́nu ẹnìkan ni ó ti ṣẹ́ lọ́hùn ṣàbòsí fún. sírú ìtafà ń sọ iní sí ọ̀rọ̀ àbòsí ni ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn àyàwó ǹjẹ́ ti láǹfààní láti gbọ́ lẹ́nu ẹni tó kọ̀ wọ́n lẹ̀ àbẹ́ ẹ gbọ́ lẹ́nu obìnrin ẹ gbọ́ lẹ́nu obìnrin ọkọ tó wá ló kọ̀ ńlẹ̀ yẹn ṣe láǹfààní láti gbọ́ kí ló fà tó fi kọ̀ ọ́ lẹ̀. So láǹfààní láti gbọ́ ẹ jáde ẹni alùsùnà ń kọ ìyàwó ṣé sùmùrà òkè ń kọ ìyàwó ṣé gbogbo ọmọ sùmùrà náà làwọn ọmọ tó já sí pé wọ́n jọmọ gidi ṣé gbogbo ọmọ zumratul mu'min àwa náà ṣe zumra rí àwa náà akéwú lọ́dọ̀ zumra rí sóye ànábì gan kọ ìyàwó but ibi tí mo lọ ni pé ṣé gbogbo ọmọ zumratul mu'min ṣé àwọn náà jọmọ gidi ṣé gbogbo sẹ́ni kankan nu zumratul mu'min tó náà ń kọ ìyàwó ṣé kò sí èyí tó wà tó jókòó tó dúró sójú agbo ní tó ń jó pẹ̀lú aṣọ hijabu zumra lórí tó ń jó bí bóyá disco ló ń jó ni bóyá kinní kan ni tó ń jó bí àwọn bí àwọn gbogbo àtàwọn èèyàn ń jó hip hop ṣùgbọ́n ọmọ zumra ni ṣé kò ti ṣó wípé ìyẹn kò sẹ́kọ̀ọ́ kankan lábẹ́ tó dàborí kò ti ṣó wípé ẹ̀kọ́ ò sí lábẹ́ nǹkan tó dàborí ìyẹn ti hàn pé ẹ̀kọ́ ò sí lábẹ́ tó dàborí pẹ̀lú tó display tó fi hàn níta gbangba yẹn ọmọ zumra náà lọmọbìnrin yẹn
in fact ọkọ rẹ̀ náà ń bẹ́ńbẹ́ ní tí ó jọkọ rẹ̀ má sì jọ ń jó ti hàn wípé àwọn eléyìí láwàní ni wọ́n gbé aṣọ ni wọ́n gbé wọ̀ kò sí ẹ̀kọ́ Islam lára wọn ọmọ zùmùrà náà ni táàrọ̀ ọmọ zùmùrà tó já pé tẹ́ ẹ bá fẹ́ fi lọ́kọ ní ó máa sápò ńlé á dẹ̀ lọ fẹ́ onímọ́tò ó ṣẹlẹ̀ náà àwa náà kí at least èmi náà ló bẹ́ẹ̀ bí 9 years lọ́dọ̀ zùmùrà so kì í ṣe gbogbo ọmọ zùmùrà náà ló jọmọ tó sánmọ́ náà gẹ́gẹ́ bó ti já sí pé kì í ṣe gbogbo ìgbà tá a bá ti rí èèyàn tó bá fi rẹ̀ tì sí súnà òun náà là á sọ pé ọmọlúwàbí ti tán sí i lára torí pé lásìkò ànábì náà ní ó ń bẹ nínú àwọn sàábé tó já sí pé wọ́n sọ pé mutí àrí sàábé tó já sí pé ó fún rẹ̀ wá bá ànábì pé mo ṣe zìnà so tí wọ́n dẹ̀ gbé òfin ọlọ́run ọba wọn gbé dìde lé wọn lórí so tá a bá ti rí nú àwọn èèyàn àwọn tó rí báyẹn so tá a bá ń rí lẹ́ àárín tiwa nísìnyí kò yẹ kó nítumọ̀ so yẹ kì í sojú ọ̀rọ̀ but a ń láti wà very careful tẹ́ ẹ bá gbọ́rọ̀ lẹ́nu àwọn obìnrin ẹ̀ ń láti gbọ́ lẹ́nu àwọn ọkọ wọn náà àfi tó bá tẹ́ ẹ bá lè prove pé ọkọ yìí mo mọ̀ dáadáa ọkọ yìí mo ṣe kí ni mo mọ̀ dáadáa but tẹ́ ẹ bá ti mọ àwọn ọkọ wọn dáadáa ní ẹ nídìí kẹ́ ẹ ṣẹnu yín ní dèdè síbí lórí ọ̀rọ̀ tó bá ti ní ń ṣe pẹ̀lú ọkọ kọ ìyàwó kọ ọkọ táwa gbọ́ ọ̀rọ̀ apá kan lára àfarabalẹ̀ tí àfa máa ń ní nìyẹn wàá gbọ́rọ̀ lọ́dún ọkọ lọ́ máa fi sọ̀rọ̀ ìyàwó láìda níta àbí gbọ́rọ̀ lẹ́nu ìyàwó tí wọ́n kọ̀ ọ́ lẹ̀ lọ́ máa fi sọ̀rọ̀ nípa ẹni tó kọ̀ wọ́n láìda tá a bá ti ń ṣe léyìí àbòsí là ń ṣe torí ẹ̀ gbogbo ìgbà táfà bá gbé e dé inshallah ta'ala fún ọba wa náà nílé so yí gbogbo ìgbà táfà bá ti gbé e dé àwọn fún ọba wa náà nílé ìyẹn aspect kan nìyẹn abala kan nìyẹn then abala mi ò ní wípé látara ń táfà sọ ó sọ wípé fíkìú tọ́lák tí ń bẹ nínú tíra àfọwọ́mọ́ ló jẹ́ káfọwọ́mọ́ sọ ń táfà ń sọ yẹn nísìnyí Islam àsìkò yìí ìgbà téèyàn láǹfààní àti fi kọ obìnrin kò ju ẹ̀mẹ́ta náà lọ ẹ̀mẹ́ta péré téèyàn bá kọ ọ lákọ̀ọ́kọ́ ó lófin tọ́lọ̀ wọn bá fi dé tó fi já sí pé ẹ lè gbà á padà tí ò bá ẹ lè gbà á padà nígbà tí ò bá ti parí nǹkan haidọ rẹ̀ mẹ́ta tí ó ṣe lápèjúwe téèyàn bá kọ obìnrin ní kíkọ alákọ̀ọ́kọ́ tí ọkùnrin bá kọ obìnrin ní kíkọ alákọ̀ọ́kọ́ òfin Islam ní wípé obìnrin yẹn sì ń jẹ́yàwó fún lópin ìgbà tí ò bá ti parí nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta so ọkọ yẹn lẹ́tọ̀ọ́ láti súnmọ́ padà láwọn àárín ìgbà yẹn lápèjúwe ó parí nǹkan oṣù kínní sí so ó kú kó máa retí kẹ́lẹ̀kejì ó wá láàrin kẹ́lẹ̀kejì ó tó wá yẹn ọkọ yẹn súnmọ́ so ṣe zìnà kò ṣe zìnà toró sì ń jẹ́yàwó fún àmọ́ kínní yẹn ti bà ètò òǹkà akẹ́kọ̀ọ́ tóbìnrin yẹn ń ṣe ó ti bàjẹ́ tọkùnrin yẹn ti gbà á padà nìyẹn so yóò wá ní lọ́rùn wípé ó ti kọ obìnrin lẹ́ẹ̀kan ṣùgbọ́n tóbìnrin yẹn tó bá tún ṣẹlẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì tọkọ tún kọ pé mi ò fẹ́ mọ́ tọkọ bá tún kọ bẹ́ẹ̀ pé mi ò ṣe kíni mi ò fẹ́ mọ́ so irú obìnrin yẹn nísìnyí yóò tún bẹ̀rẹ̀ nǹkan oṣù míì tó bá bẹ̀rẹ̀ nǹkan oṣù láàrin ìgbà tí ó parí alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì ló parí tí ó sáì tí bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tọkùnrin yẹn bá tún súnmọ́ so ó ti fẹ́ padà nìyẹn wọ́n tún máa bá lọ́kọ láya lọ ṣùgbọ́n ó ti kọ́ lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta ò wá gbọ́dọ̀ wáyé mọ́ tẹ́lẹ̀kẹta bá fi lè wáyé tó bá fi lè kọ́ lẹ́lẹ́ẹ̀kẹta nígbà yẹn ni obìnrin yẹn kò lè fẹ́ mọ́ láéláé àyàfi tóbìnrin yẹn bá ti lọ́kọ míì tí ó dẹ̀ sí pé ó lọ́kọ ní arẹ́njí ni pé bóyá ọkọ tí ó kọ ní kíkọ kẹta kó wá lọ arẹ́njí pẹ̀lú ẹlòmíì wípé bá ń fẹ́ yàwó yìí tó o bá ti fẹ́ kó wá kọ́ ọ lé èmi náà wá tó ń fẹ́ tí o bá ti jọ́nà yẹn pé obìnrin yẹn lọ́kọ míì so bóyá nǹkan kan ṣẹlẹ̀ wọ́n padà fira wọn lẹ̀ ọkọ yẹn dẹ̀ súnmọ́ kì í ṣe pé kò súnmọ́ ọkọ yẹn ṣe kí ni ó súnmọ́ ìgbà yẹn ni ṣẹ̀ríà tó aláwọ̀ ọkùnrin àkọ́kọ́ tó kọ ní ẹ̀mẹ́ta òun láti tún fẹ́ padà wọ́n wá padà sí ìpìlẹ̀ pétọ̀ wọ́n tún fẹ́ra wọn ní tuntun then láì méjì tá lákọ̀ọ́kọ́ tá a sọ yẹn tó bá jẹ́ pé obìnrin yẹn ó ti parí nǹkan oṣù rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní kíkọ́ alákọ̀ọ́kọ́ ọkùnrin yẹn ò lè súnmọ́ mọ́ yóò tún yígi obìnrin yẹn so ni but ó lè tún fẹ́ láì ṣe pé obìnrin yẹn ti lọ fẹ́ lòmíì ní kíkọ́ alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kejì tó bá fi lè parí nǹkan oṣù mẹ́tẹ̀ẹ̀ta
sọkùnrin yẹn ò lè fẹ́ mọ́ ṣùgbọ́n kò lè súnmọ́ mọ́ but ó lè tún yìgì yẹn so ó lè tún akidu ṣe kó tún fẹ́ ní fífẹ́ ìlànà tó fi fẹ́ nígbà àkọ́kọ́ tó jẹ́ ti ṣẹ̀ríà kó tún lọ tún tọrọ kó tún sàdáàkí san so ó tún lè ṣe yẹn but kò ní pé wàá súnmọ́ pé ìyàwó mi náà ṣe ni àwọn ẹ̀kọ́ yìí wà nù tíra kò sí pé mo kọ́ ẹ́ lẹ́ẹ̀kínní mo ti kọ́ ẹ́ wà wọlé mẹ́rin so yẹn ti ṣó wípé àfọ ò máa fíkìú tí àfa ń sọ ń bẹ̀ yẹn sẹ́yìn tó bá máa fíkìú yẹn kò ní sọ bí àfa ṣe sọ yẹn so ìyẹn ó jẹ́ aspect kan nìyẹn then aspect mi abala mi tí mo tún fẹ́ pàkíyèsí sí fún àfa tán bá láwọn èèyàn bà ìsìláàmù jẹ́ ńlẹ̀ Yorùbá kì í ṣe àlùsùnà ló bà ìsìláàmù jẹ́ ńlẹ̀ Yorùbá ẹ̀yin onísúfí àlùbídí àyínà lẹ́ bà ìsìláàmù jẹ́ ńlẹ̀ Yorùbá ẹ bà á jẹ́ túrú jálàbí ẹ bà ìsìláàmù jẹ́ túrú jálàbí tẹ́ ń ṣe ẹ bà ìsìláàmù jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ẹ sọ ìsìláàmù di ẹ̀sìn oníṣègùn ẹ sọ ìsìláàmù di ẹ̀sìn babaláwo ẹ sọ ìsìláàmù di ẹ̀sìn olóòṣà ẹ sọ ìsìláàmù di ẹ̀sìn ẹlẹ́bọ túrú jálàbí tẹ́ ń ṣe fáwọn èèyàn tẹ́ ń gbé kókò kaná láti ṣàṣejẹ tẹ́ ń gbé kókò kaná láti jó nǹkan tẹ́ ń gún nǹkan tẹ́ ń gún jàpá tẹ́ ń gún gbogbo ẹ̀ táwọn á rí i pé kó yàtọ̀ sí ìtò ń bẹ lọ́dọ̀ àwọn yẹn túrú dáfi bà ìsìláàmù jẹ́ nìyẹn then ẹ bà ìsìláàmù jẹ́ túrú wípé kẹ́ ẹ máa sọ àwọn nǹkan tí ó kẹ́ ẹ máa sọ nínú wáàsí àwọn nǹkan tí ò lọ pẹ̀lú òfin ṣẹ̀ríà Islam ìntẹ́ fi bà ìsìláàmù jẹ́ nìyẹn ẹ̀yin onísúfì gangan lẹ destroy Islam tí ó bá yẹ pé Ọlọ́run padà ní káwọn tó jó ní súnà ó dìde sí yín kádẹ́ dìde láti máa pèpè òdodo ní bó làwọn yẹn ṣe fẹ́ mọ̀ pé gbogbo ń tẹ́ gbé kalẹ̀ ń gbà wọn tẹ́ ń gbé láwọn lọ́wọ́ kì í ṣe Islam then báwo làwọn yẹn ṣe fẹ́ mọ̀ wípé gbogbo pàǹtí tẹ́ ń pè ń jálàbí yẹn ìṣìnà ní ìlànà ṣètọ́ọ̀nì ní bó làwọn yẹn ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹ bà Islam jẹ́ pẹ̀lú lànà jálàbí then ẹ bà Islam jẹ́ pẹ̀lú lànà súfí ẹ bà Islam jẹ́ pẹ̀lú ìlànà súfí ọ̀tọ̀ ní tí Kùránì ó máa tú ọ̀tọ̀ ní tẹ́yìn ó máa tú ọ̀tọ̀ ní tí Kùránì ó máa sọ ọ̀tọ̀ ní tẹ́yìn ó máa sọ nísìnyí ẹni tó jẹ́ nínú ẹni tó jẹ́ ọ̀gá yín mufti ló sọ nínú ọ̀rọ̀ tó ti sọ rí tí wọ́n ti sọ rí ní hátàlíọ́mì tí ó sì sí ìṣẹ́rí padà kú ń bẹ̀ wípé suratul Fatiha anabi dé Kaaba ìgbà tá anabi dé Kaaba ó wá pàdé Ifá ń bẹ̀ ó ti sọ rí níta gbọ́ ni pé anabi pàdé Ifá ní Kaaba ní ó wá ba Ifá lọ́wọ́ sọwọ́ fátà anabi gbà yẹn òun ní Fatiha wàláì ó ti sọ rí nígbà tá a fi máa ń gbọ́ wáàsí rẹ̀ ní wọ́n ti sọ́rí so gbogbo àwọn nǹkan yìí lẹ fi destroy Islam lẹ fi bà Islam jẹ́ táwọn èèyàn wá ń rí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tó jásí pé kò fẹ́ yàtọ̀ sí lánàá àwọn ẹlẹ́bọ ẹ wá rí mùsùlùmí yóò kú òǹlé yóò lọ Kaaba ní yóò lọ ṣe hajj yóò dẹ̀ dé ara Kaaba ní yóò dẹ̀ tún máa pọ̀fọ̀ ń bẹ̀ yóò tún máa pọ̀fọ̀ ń bẹ̀ ní ẹsẹ̀ máa pè sáàkì pé eléyìí ẹ sábà pé ẹni tó kú òǹlé tó wá sí Mẹ́kà tó lòun wá tó lọ Mẹ́kà tó lòun lọ ṣe hajj fọ́lọ́hun lọ ṣèjọsìn fọ́lọ́hun tí tó wá ń pọ̀fọ̀ ní nígbà tó fọwọ́ sára Kaaba ní ṣé wọn pé kí ní ẹ ti ṣó wípé ẹni yẹn ti mọ Islam tẹ bá wá challenge pé eléyìí tẹ̀ ń ṣe ìṣàrẹ̀ Islam ní pọ̀tí rárá Mẹ́kà tó eléyìí ní Mẹ́kà bíi ó lè máa sọ pé eléyìí ní Mẹ́kà bíi ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tó wọ́n wá bó ń ṣe máa ń ṣe nìyẹn àwọn àfa àwọn ò ti sọ pé kò sí tó burú mbẹ ó sì ń sọ̀rọ̀ ẹni sọ pé àwọn àfa àwọn mọ̀ kódà yóò tún sọ pé tó bá fẹ́ wá àwọn àfa náà ni ó wà á ṣàdúrà wíwá fóun tó ń bá tó dé ó tún wá ṣàdúrà bọ̀dé náà fóun ní gbogbo àwọn nǹkan yìí lè fi bà Islam jẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ zina pé àwọn èèyàn ń ṣe zina ta ló ṣe zina tó àwọn àfa alásàlátù tí wọ́n bá ń sọ̀rọ̀ pé àwọn èèyàn ń ṣe zina wọ́n ń dẹ̀sìn bójú wọ́n ń ṣe zina ní tálẹ́ni tó ṣe zina tó àwọn àfa alásàlátù tí wọ́n kó àwọn obìnrin olóbìnrin jọ tálá wọn ń sàlátù fún wọn tálẹ́ni tó ṣe zina tó wọn tí wọ́n kó àwọn obìnrin olóbìnrin jọ tí wọ́n láwọn ń ṣe àsàlátù fún wọn àwọn obìnrin yẹn lè máa sọ̀rọ̀ tẹ̀bí ńgbà tó di pé ìfúnni ní kó pọ̀ lọ́dọ̀ àwọn alùsùnà òun làwọn àfa alásàlátù náà ń ṣe bí ẹni Ọlọ́run
ṣùgbọ́n ṣe nǹkan ò máa lọ lábẹ́lẹ̀ ni tán bá ṣe mólídì nàbí níbòmí ní kọ́ńdọ̀mù lẹ́mọ̀ ṣàtó bá dàárọ̀ ọjọ́ kejì ẹ sọ kọ́nfẹ́rẹ́nsì wo ìkó àwọn èèyàn jọ wo táwọn alùsùnà ṣe nìyí tẹ wá kó ń bẹ̀ tẹ́ ń sa kọ́ńdọ̀mù ẹ sọ wọ́n ṣe mólídì nàbí níbòmí báyìí ẹ máa rí kọ́ńdọ̀mù ni ẹ máa rí àwọn ìrísí burúkú gbogbo àwọn nǹkan yìí làwọn nǹkan tẹ́ fi ba ìsìláàmù jẹ́lẹ̀ Yorùbá nìyí fáìn nínú àwọn tó jáwọn alùsùnà tí wọ́n ń pàkíyèsí nínú àwọn tó jáwọn alùsùnà tí wọ́n ń pe àkíyèsí ẹlòmíín lè le ẹlòmíín lè má lágbèkalẹ̀ tó dáa ẹlòmíín lè má ní ìfarabalẹ̀ àjiyàn yíhun bó dẹ̀ ṣe wà ní líkì náà ló wà ní gbàǹjà bó ṣe wà ní líkì òun náà ló wà ní gbàǹjà so gbogbo tí mo dẹ̀ ń sọ yẹn nìkan ní kí n má sọ tójú mi tó kọ́sàmàbìlá gbogbo tí mo ń sọ gbogbo tí mo máa ń pẹ́ ni mi nǹkan fẹ́ máa dárúkọ àwọn ìjọ mi nínú àwọn Súfì yẹn ni tó yá sí pé tí wọ́n bá láwọn ṣe mólídì nàbí ìtànsìn ẹ máa bá kọ́ńdọ̀mù lẹ́lẹ̀ ni ló mú po ó ti ṣẹlẹ̀ rí Sheikh Abdurrauf bá lò láwọn bẹ́ẹ̀ báyìí nígbà táwọn náà máa ń kó tíra káàkiri Sheikh Abdurrauf bá lò pé àwọn kó tíra lọ òmùkó lọ́dún náà nígbà tán ṣàtìkiri débì kan àwọn ọkùnrin àtobìnrin wọ́n ń dì mọ́ra wọn báyìí tí wọ́n ń dì mọ́ra wọn tán láwọn ń jójú àsìkiri ni pé bàbá lówó rò kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n tán lórí dáadáa ní kọ́lọ̀ ń bá ní ṣe àtúnṣe wọn bí tí wọ́n bá kù sí kọ́lọ̀ ń bá ní ṣe ìdáyà fún wọn àti ìdúró dédé àtàwọn náà bàbá yẹn ló wá gba máìkì ní wọ́n ń sọ pé ẹ̀yin ọmọ wa yìí a mọ̀ yìí pé inú yín dùn ní àmì eléyìí pọ̀ a mọ̀ pé inú yín dùn ní àmì eléyìí pọ̀ ṣẹ́mọ̀ nǹkan tí wọ́n ṣe délẹ́wù pẹ̀rù àwọn bàbá yẹn lè sọ wípé kinní yìí ti pọ̀ jù kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan tó nítumọ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa wa náà làwọn mọ́lídì rí gbogbo ń tà ń sọ lójú wa tó tí n bá sọ wípé mo mọ ẹni tó já sí wípé wọ́n ọmọ zùmùrà ni wọ́n fẹ́ fún ọkọ ni ó sì sánlé ó bá onímọ́tò onídàáfó lọ nìyí ẹni tó súnmọ́ mi ló ṣẹlẹ̀ sí ṣùgbọ́n a sọ pé gbogbo ọmọ yín lórí bẹ̀bọ̀ tí mo fi sọ ẹni pé ṣé gbogbo àwọn ọmọ yín náà ló yáre ni gbogbo wọn kọ́ ló yáre àwa náà gbélé kéwù zùmùrà rí kì í ṣe gbogbo àwọn ọmọ yín náà làwọn ọmọ tó sanmọ́ náà gẹ́gẹ́ bó já pé kì í ṣe gbogbo àwọn ọmọ yín náà làwọn ọmọ tí ò gbádùn sókè níyẹn máa ń wọnú ara wọn ní níta fẹ́ fàyọ ń bẹ nìyẹn but kọ́ wá dùn lórí pé alùsùnà wọ́n ṣe sìnà ju kí ló dálẹ̀ lọ irọ́ lẹ̀ ń pa gbogbo ẹni tó bá fẹ́ sọ yẹn ní irọ́ ló ń pa sọ pé ẹ lè ròndé zìnà nù wọn zìnà kọ́ ni wọ́n fi ń yọ̀yàn kúrò nínú súnà àbí mùsùlùmí kódà ọtí wọ́n fi yọ̀yàn kúrò ìtàn pè ní súnà tí yẹn bá fẹ́ dúró déédéé lórí súnà ó bẹ̀rẹ̀ láti ibi káàkiri yẹn ó dáa gbogbo tó bá kù èyí ó máa wá gbìyànjú láti máa jùúlẹ̀ náà kí n padà síbi tí mo lọ òun náà ni pé àwọn tó ba ìsìláàmù jẹ́ ńlẹ̀ Yorùbá kìí ṣe alùsùnà tẹ́fẹ́ máa wí wọn o tó bá dẹ̀ jẹ́ pé ẹni tẹ́fẹ́ máa tafà sí pé ọ̀nà tí wọ́n ń gbà sọ̀rọ̀ kankan tó bá jẹ́ pé yóò ní ẹfẹ́ máa tafà sí ìyẹn Abu Adam bí ọmọ ìyá wa Ibadur Rahman ṣe máa ń pè wọ́n bó ṣe máa ń pè tó wáyé pé Abu Adam lè bá ń tafà sí Abu Adam àwọn bẹ́ẹ̀nù àti ń sọ fún Abu Adam wípé ọ̀nà tó ń gbà sọ̀rọ̀ yẹn ò dáa kódà ń gbà tọ́lọ̀ ní kásìjọ wà pé ó lè kọ́ aláì táfà bá láwọn recorded voice note àìmọye ìgbà lèmi máa ń sọ fún àfáà pé ẹ lè correct àwọn èèyàn wọ̀nyí láì bú wọn láì ṣépè fún wọn àìmọye ìgbà ìntàdẹ̀rù pa fẹ́ ṣe fún àfáà náà nìyẹn pé òkè ẹ̀jẹ̀ káfà correct èpè èébú ìyẹn kọ́ àìmọye ìgbà làfáà dẹ̀ ti sọ fún mi pé sheikh ẹ̀yin ti ń ṣe wáàsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ látijọ́ yìí ṣé wọ́n gbọ́ wọn gbọ́ so yìí ń tọrọ wọn kù nísìn nìyẹn kódà nínú ọjọ́ tí mo pe àfáà fi sọ̀rọ̀ kan lórí kinní wípé alágbẹ̀dẹ tó bá ń lurin lójú kan ó rá mi ń bẹ̀ ni pé n tó ń tán nídìí lòun fún wọn yẹn
but a fi túká ni àwọn agree pẹ̀lú rẹ̀ wípé àwọn èèyàn nídìí nǹkan yẹn fine àwọn ibi dáadáa tí ó rí ṣe kọ́lọ́n kó gbà níjọsìn fún kọ́lọ́n kó dẹ̀ ṣàtúnṣe òun náà àtàwa náà ibi tá a bá kù sí because nínú tó jẹ́ kí mi já sí ọ̀rọ̀ ẹ̀rí òun ni wípé mo gbọ́ prógrámù kan tẹ́nìkan sọ pé òun ló gbọ́ òun kúrò lọ́wọ́ àwọn àfóúnjálàbí pé ọ̀rọ̀ ẹ̀ ló ń gbọ́ tó ń fi já kúrò lọ́wọ́ wọn nìyí so ìyẹn ló jẹ́ kí mi ó jáde nígbà táwọn kan jáde pé gbogbo ohun tó ń ṣe destroy mi ẹni nídìí ká tó ń ṣe lóòótọ́ àmọ́ kò a lè condemn gbogbo nǹkan yẹn báyẹn náà fine níbi tí Islam bá ti dúró dédé tẹnu bá ti káwọn èèyàn láwùjọ aláìmọ̀kan kì í máa jáde pé òun fẹ́ ṣe wáàsí but a ní ìkápá yẹn kò ságbára yẹn lọ́wọ́ wa wípé má ṣe wáàsí a lè sọ fún pé má ṣe wáàsí a lágbára ẹ̀ láti sọ fún pé má ṣe wáàsí wọn bá ń ta bá lè rí tó ṣe lókùtà ṣe kí ni tá a tún ṣe because àwùjọ wa ní ìjọba kọ́ ló ń control ẹni tí ó ṣe wáàsí àtẹni tí ò ní ṣe wáàsí tó bá jẹ́ pé ìjọba bá ń rí sí ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀ jẹ́jọba tẹ̀sìn yé ni most of ẹ̀yin àfáàyè ẹ̀wọ́ ti kẹ́ ṣe wáàsí fáwọn èèyàn most yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀wọ́ ti kẹ́ ṣe wáàsí fáwọn èèyàn but ìjọba kọ́ tẹ́nìkan wá jáde ǹjẹ́ tẹ́ẹ̀kan lè ṣe ni pé àkíyèsí tẹ́ bá lè pè é sí àtọ̀nà tẹ́ bá lè gba assist tẹ́ fi dì lọ́wọ́ mú tẹ́ bá rí pé ó ń gbarata fún òdodo ni ṣùgbọ́n ó ń rin ìlànà tó wọ́ láti fi present òdodo a kàn nídìí ká pè é sákìyèsí pé yassiru wala tu'assiru wa bashiru wala tunaffiru tá a kàn sọ nìyẹn torí pé àníkàpá pé yá jókòó má sọ̀rọ̀ mọ́ àníkàpá yẹn gbogbo àti àti níkàpá yẹn ìwọ̀n bá ń tá a lè ṣe fún ká máa ń rìn báyìí ní orin alhamdulilayi láwọn àgbà yẹn dẹni tó bá ń ṣàwọn nǹkan míì tá a bá sọ pé kíní yóò lọ jáde ní àwọn àfáà mi ti sọ pé kí n má sọ mọ́ bọ́n ti bá a rí pé kíní yẹn ní kò lè gbé kíní yẹn mọ́ lè yẹn fi wọ́n pé òkè jẹ́ kí yẹn járe yẹn gbà ní kó tó di pé ó padà di bó ṣe ń dì pẹ̀lú yín ó padà yín náà ló padà ń farati sí tó padà ń bú àwa lónìí bọ́n ṣé yẹn wá ní káwa má sọ̀rọ̀ kò ní ká má sọ̀rọ̀ so tí àfa Labeeb bá dé lọ́la ọlọ́run sọ àfa àdé láyọ̀ àtàláfíà yóò dẹ̀ jẹ́ káfa bá wọn ará ilé rẹ̀ láyọ̀ àti àlàáfíà táfa Labeeb bá dé lọ́la táfa Labeeb bá sọ nǹkan tí ó correct ní àfa Labeeb ó gbèsì kìí ṣe pẹ̀lú ebú àbí pẹ̀lú pé egbò yìí tán pé àbí kò fẹ́ dá fún yín nu kò sọ̀rọ̀ ńlẹ̀ mọ́ ni because ìyẹn ti fẹ́ dàbí Abu Adam nígbà tí wọ́n náà sọ̀rọ̀ ní àbí kò fẹ́ dá fún yín ni ẹ̀ ń blame Saidi wípé ń ṣe pé ìwọ náà sì ń fẹ́ pè sínú ọ̀rọ̀ tiẹ̀ náà tó ń sọ fáwọn yẹn àbí kò fẹ́ dá fún yín ni so kí ni ìyàtọ̀ yín méjèèjì ń sìn kò fẹ́ sí yàtọ̀ bọ̀ nísìnyí àwòdẹ lóhùn pẹ̀lú mà kìí ṣe pẹ̀lú èbú àti èpè àmì èpè iṣẹ́ kò sẹ́ni tí wọ́n gbẹ́nu ẹ̀ falágbáfọ̀ adẹ̀mẹ́ búbú but a nílò lànà yẹn because inter wa after ni wípé ká present òdodo fáwọn èèyàn so torí ẹ̀ káfa Labeeb máa wulẹ̀ kó ìhàlẹ̀ bolẹ̀ pé tí n bá dé ń bọ̀ wá tú àṣírí yín gbogbo àṣírí òun tẹ́ ẹ bá ní lọ́wọ́ nípa alùsùnà tẹ́ ẹ bá tú ọlọ́run níbo yín láṣírí gbogbo àṣírí tẹ́ ẹ bá ní lọ́wọ́ nípa alùsùnà tẹ́ wá rò pé ẹ fi ń bò tẹ́ ẹ bá tú ọlọ́run níbo yín láṣírí so ẹ má fi orú nǹkan báyẹn halẹ̀ máwọn èèyàn ní because tẹ́ ẹ bá sọ tá a bá dákẹ́ ẹ fi kíní yẹn ẹ fi kó àwọn kan rúgà ìyẹn jẹ́ aspect kan then níparí picture táwọn èèyàn ń bá yín sọ̀rọ̀ lé lórí ó lè yàtọ̀ sí picture obìnrin méjì tí kan wọ aṣọ pupa àti aṣọ bóyá cream colour ní tẹ́wà láàrin ó lè má jẹ́ yẹn ìmí náà wà but èmi ò ń dá sírù nǹkan báyẹn ìmí wà tẹ́ wà bóyá nu airport bóyá nu kinní kan ni tẹ́ kó àwọn obìnrin méjì kan mára ní sóyé tán lẹ́run márùn ṣe gbogbo kinní kan fine àwọn èèyàn téèyàn bá ṣẹ̀ṣẹ̀ méjì pẹ̀lú wọn àbí èèyàn ti méjì pẹ̀lú wọn tipẹ́tipẹ́ náà ni díẹ̀díẹ̀ náà lèyìn ó máa pè wọ́n sákèsí tẹ́yìn ó máa gbà nǹkan kúrò lára wọn but nǹkan tá a bá rí pé kíní yóò tọ́nu Islam ní fọ́ọ̀lù sí lápèjúwe sìn èèyàn kan ṣe attachment fọ́tò yìí tán sọ ẹni ó wà lórí fóònù mi but ọlá yìí pé kò sí bí mo ti fẹ́ gbé jáde ni mi bá gbé jáde fọ́tò yẹn ó súnmọ́ kó jẹ́ pé òun làwọn tó ń sọ̀rọ̀ lé lórí but ìgbà míì ni a lè fún ilé excuse pé bóyá àwọn family yìí ni ó lè já àwọn ilé wọ̀ yín torí pé àmọ́ bá ṣe jẹ́ ìyẹn lèmi ò fi sọpọ́tì kan fi yẹn accuse yín but ẹni tó bá dá lójú pé kì í ṣe àwọn ilé wọ̀ yín tó bá sọ̀rọ̀ ó right
because bẹ́ẹ̀ sì wà pẹ̀lú wọn yẹn ni ẹ wà láàrin àwọn méjèèjì obìnrin bí ẹ wá kó wọn mọ́ra báyìí ẹ gbọ́wọ́lé wọn lọ́rùn báyìí àwọn méjèèjì bẹ́ẹ̀ sì wà ń bì yẹn nìyẹn àwọn méjèèjì dẹ̀ ní kò sẹ́ni tó wọṣọ gidi wọ́n tún ṣe attachment sórí so bẹ́ẹ̀ sì wà ń bẹ̀ yẹn nìyẹn ìyẹn làwọn èèyàn rí tí wọ́n fi ń sọ̀rọ̀ but èèyàn gbọ́dọ̀ máa fún yàn lẹ́ excuse wípé ẹni nísìnyí o kò lè meet àwọn èèyàn for the first time kó dẹ̀ ṣe kí ni kó wá ní ẹ má lo attachment ó lè má jẹ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ti bẹ̀rẹ̀ ó lè jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn lè ra attachment gan kó gbójú ń bẹ̀ kó já pé nǹkan mi lè yóò máa sọ ná pé ká tiẹ̀ kọ́kọ́ rí bákan náà so gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùpèpè ó lè rí nǹkan kan tó jẹ́ pé eléyìí ò dá bọ̀ tí ó rí pé ìyẹn tọ̀hún eléyìí ò dá ju eléyìí lọ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́ kí n fi eléyìí lẹ̀ náà bí ẹni tí ò rí ó máa ń ṣẹlẹ̀ fáwọn àfa àbẹ́ sòtórí ẹ̀mí fún ilé skills ń bẹ̀ yẹn ni but tí wọ́n yẹn bá ṣe léèwọ̀ yín kò sí gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ sọ pé ẹ fẹ́ rọ̀ fún wọn tó ní tẹ́ wàá fi ní kán lẹ̀ máa yín tẹ́ fi wá kó wọn mára ìyí wọn ẹ̀ lè ẹ bá ṣe yíwọn la yadurrukum man dalla idha ihtadaytum la yadurrukum man dalla idha ihtadaytum sọ̀tọ́lọ̀ wọn bá sọ ní pé ẹni tó bá ti ṣìnà ẹ má jẹ́ kó kó bá yín gbà tẹ́ ẹ bá ti mànà ìtumọ̀ ẹ̀ ni wípé tá a bá rí èèyàn kan tó já pé ó ti ń ṣe lọ́nà kan ẹ má jẹ́ kó ń fi tiẹ̀ kó tó fi tiẹ̀ yín náà wọ̀ bẹ́ẹ̀ má ti jú ẹ̀ so ẹ̀yin ẹ rọra yẹra yá ẹ má bínú so kódà tún lè ẹ má bínú mo kíní yìí ò dá mi o but pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ó ṣe àwa náà láwọn èèyàn tó já pé wọ́n rí bẹ́ẹ̀ lọ́wọ́ ni ó lè jọ mẹ́gbọ́n ó lè jọ màbúrò ó lè jẹ́ kinní kan so ó dẹ̀ lè jẹ́ ẹni tó jára ta náà tí ń gbọ́ wà sí èèyàn tí èèyàn máa pàdé ní tó já pé àwọn kankan ń bẹ tí ó mọ̀ pé ustaz òun ò ní gbélé kò ní ṣe léyìí pẹ̀lú òun á dẹ̀ ti máa ń mọ̀ yín kò ní bá yín ṣerú ẹ̀ gbèlè pé wàá gbé jáde yẹn tó bá yẹ pé àwọn ènìyàn kì í bá ṣe léèwọ̀ yín o tó bá jẹ́ pé àwọn eléèwọ̀ yín tó jẹ́ bí ọmọ bí nǹkan kan tẹ́ lè fẹ́ ni so tí iṣẹ́ ìyàwó oníyàwó tẹ́ bá kó wọn mára báwọn ẹnìkan ò ní sọ pé dẹ́n tó kà máa sọ ní pé ẹ̀ẹ̀kọ́ wọn lẹ́sùn àdẹ̀ ní sọ pé wọ́n lè fẹ́ kọ́ wọn kó jẹ́ pé nǹkan míì ni wọ́n rán lára wọn gbogbo àwọn iléyàwó máa ń fún yàn lẹ́skíùs lórí ẹ̀ but ẹ má wàá jáde kẹ́ni alùzùnà wọ́n ṣe sì lájú kí ló dáa tẹ́ bá fẹ́ sọ yìí òun kí lẹ́sọ̀ ń pa àwọn alásàlátù so abẹ́lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala fún yín gbogbo ibi tẹ́ ẹ bá wà pátá ọlọ́run jẹ́ lọ láyọ̀ kẹ́ bọ̀ láyọ̀ gbogbo ibi kálukú náà bá wà ọlọ́run jẹ́ lọ láyọ̀ kó dé láyọ̀ ó sì jẹ́ kálukú bálẹ̀ láyọ̀ àtàláfíà gbogbo kálukú náà tó wà nílé náà ọlọ́run dákun má fi lé ní ẹnì kọ̀ọ̀kan wá lára la ilaha illallah so torí ẹ kò sí hàlẹ́ ńlẹ̀ o tẹ́ ẹ bá ti dé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ẹ máa bá wa náà nílé àkókò tí ì kú àsìkò lórí ilẹ̀ so àsìkò lórí social media èyí tá a bá kàn ní dá sí òun là ní sọ̀rọ̀ ń pẹ́ abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala àtẹ̀yìn àtàwa náà kọ́lọ̀ ń dákun kó ṣàlékún payà ọlọ́run fún wa kó ṣàlékún ikhlas ìṣe nǹkan torí tọ́lọ́run tí máa mọ́ ọlọ́run gba ṣe èèyàn kọ́lọ̀ ń kó ṣàlékún ẹ̀ fún wa kó tún ọkàn wa ṣe kó tún ẹ̀mí wa ṣe kó fi islam borí lórí àwọn ọ̀tá kó wá ṣe wá lẹ́ni tí ó tán sórí islam òdodo tí ó tàn tó tírà ọlọ́run súnà nábì àti táwọn sàábì ànábì tí wọ́n ń bẹ lórí ẹ̀ la ilaha illallah hada wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.